ẹ̀rù ikú ò bà mí mọ́ Anthony Joshua. Ọkùnrin gbajúgbajà abẹ̀ṣẹ́kù bí òjò tẹ́lẹ̀ ní Anthony Joshua ti kéde pé ikú ò bòun lẹ́rù mọ́ nítorí òun mọ̀ pé gbèsè tí gbogbo ẹ̀dá jẹ ní ikú oníkálukú ni yóò sì san bí ọlọ́jọ́ bá dé. Joshua ẹni ọdún mẹ́rìndínlógójì ló farapa nínú ìjàmbá ọkọ̀ tó ní lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2025 eléyìí tó mú ẹ̀mí àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì Ṣínà Gàní àti Lateef Ayọ̀délé lọ. Joshua àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì Gàní àti Ayọ̀délé ni wọ́n jọ wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ dúdú náà kó tó di wípé ọkọ̀ wọn forí sọ ọkọ̀ tirẹ́là lójú ọ̀nà márosẹ̀ lójú ọ̀nà Èkó. Gàní àti Ayọ̀délé ni wọ́n kéde lójú ẹsẹ̀ pé wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí wọ́n sì ran Joshua lọ́wọ́ bí yóò ṣe jáde. Àmọ́ ṣá nínú fọ́nrán fídíò oníṣẹ́jú 6 tí Joshua ṣe ó ti kí àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáyé fún àtìlẹ́yìn wọn lásìkò ìpèníjà náà. Ó ní òun kò bẹ̀rù ikú rárá, òun sì mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí òun náà yóò padà jẹ ẹlẹ́dàá òun nípè. Bákan náà ló ní ó jẹ́ ohun ìtùnú láti mọ̀ pé àwọn arákùnrin òun méjì ti wà lápá òdì kejì Jọ́dánì. Ó sọ síwájú pé lóòótọ́ ni òun ti pàdánù àwọn èèyàn rí ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun yìí yàtọ̀ gidigidi. Gàní àti Ayọ̀délé ni wọ́n jẹ́ olùtọ́sọ́nà Joshua nínú ìrìn àjò abẹ̀ṣẹ́kù bí òjò rẹ̀. Ó ní àwọn ní ìfarakínra púpọ̀ jù. Joshua ti wá dúpẹ́ lọ́wọ́ dókítà tó tọ́jú rẹ̀ nílé ìwòsàn Lagon Hospital, ààrẹ Tinubu, Aliko Dangote, Fẹ́mi Ọ̀tẹ́dọ́là, Ẹgbẹ́tókùn Káyọ̀dé àti gómìnà ìpínlẹ̀ Èkó àti ti Ògùn.